Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin olùgbọ́ wa nílé. A kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Láti àjọ MOPCare fún àwọn àgbà wa. A máa tẹ̀síwájú lórí àwọn ewu ìlera àgbà. Ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ wa tí ò ní dá lé àwọn ohun ìmúlò tí ó yẹ fún ìlera àgbà pípé. Àwọn ohun tí a nílò láti mọ̀ láti ṣe kí ó ba lè dáàbò bò wá. Wọ́n jẹ́ àwọn ọ̀nà àbáyọ lórí ewu ìlera láàárín àwọn àgbà. Wọ́n sì jẹ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ tí à ń múlò láti ràn wá lọ́wọ́ lójoojúmọ́ fún ìlera ara pípé. Àwọn ohun àmúlò yìí jẹ́ àfikún sí ìtọ́jú ìlera wa. Nígbà mìíràn, wọ́n sì tún wúlò ju kí a máa lo oògùn lọ. Wọ́n pín sí ọ̀nà mẹ́ta. Ìkíní jẹ́ ìmọ̀ nípa ètò ìlera. Àìmọ̀ kan léwu o. Àwọn ènìyàn á máa ṣègbé nítorí àìní ìmọ̀. Ìmọ̀ nípa àyípadà tí ó lè dé bá ara ẹni lọ́jọ́ alẹ́. Ìmọ̀ nípa àwọn ìwà tó ń ṣe jàǹbá fún ìlera àwọn àgbàlagbà. Àwọn ohun àfojúre tí ó wúlò fún ìfọ̀kànbalẹ̀ ọjọ́ alẹ́ àti ọjọ́ ogbó wa. Ìkejì, ìhà tí a kọ sí ètò ìlera wa tàbí ìhùwàsí èyí tí ó lè ran àjíǹde ara wa lọ́wọ́ tàbí tí ó lè ṣokùnfà àìlera. Ìkẹta, ìwòye wa sí ọjọ́ alẹ́ wa. Àwọn èròǹgbà tí ó yẹ ká ní tí ó sì máa ń mú ìtẹ̀síwájú sí àgọ́ ara wa, ọkàn wa, ètò ìrònú wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìlera ní ipò ìrọ̀rùn pípé nínú ara, nínú ọpọlọ àti nínú ìgbé ayé láàrin àwùjọ. Èyí kò ṣe wípé a kò ṣàìsàn lára nìkan. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àjọ ètò ìlera tàgbáyé tí ó sọ tí a ń pè ní WHO, World Health Organization. Àwọn ènìyàn á máa sọ wípé èmi kò ṣàìsàn o, ara mi dúró déédéé. Àìṣàìsàn nìkan ò fìdí ìlera múlẹ̀. Kódà ìlera jù bẹ́ẹ̀ lọ gan-an ni. Ó tan mọ́ inú ara, ó tan mọ́ ọpọlọ wa àti èrò wa, ó tan mọ́ ìgbé ayé àlàáfíà láàrin àwùjọ. Àwọn kan máa kúndùn ìwà jàgídíjàgan kí wọ́n máa pariwo ṣáá. Ewu ń bẹ lọ́ọ̀dẹ̀ o. Fún ìrònú, ẹni tí ó wí pé mo wà nínú ìlera o, ṣùgbọ́n tí àìsàn àrànmọ́ wà ní agbègbè rẹ̀, bí àpẹẹrẹ ikọ́ ife, ǹjẹ́ ó wà ní ìlera bí? Ẹni tí agbègbè wọn dọ̀tí tí omi dárógún káàkiri òpópónà wọn, ǹjẹ́ ó wà ní ìlera bí? Àwọn àrùn ibà lọ́pọ̀ yanturu ń tanná bọ̀ tí wọ́n bá ṣe àtúnṣe. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní a máa mẹ́nubà. Èyí ló fi jẹ́ wípé ó ṣe pàtàkì kí a tẹ́tí léko. Ní kíá, a ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìkíní tí ó sì jẹ́ ìmọ̀ nípa ọjọ́ ogbó, àgbà dídà àti ìlera àwọn àgbà. Àìmọ̀kànmọ̀kàn ń sọ ẹni di ìdàkudà. Ó ń sọ ìlera di àìlera. Lákọ̀ọ́kọ́, kì í ṣe gbogbo ẹni tí ó dàgbà ní kì í ríran mọ́ o, tàbí ní kì í gbọ́ràn, tàbí ní kì í rórun sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wípé àwọn àyípadà á máa ṣẹlẹ̀ sí àwọn àgbàlagbà. Àwọn kan á máa bẹ̀rù wípé ǹjẹ́ n kò ní fi àìsàn lògbà mi báyìí. Wọ́n ń béèrè ìbéèrè yìí nítorí àwọn ìrírí tí wọ́n ti ṣẹlẹ̀ sí wọn tàbí àwọn èèyàn wọn tàbí àwọn olólùfẹ́ wọn ní ọjọ́ ogbó wọn. Ìdáhùn wa ní pé ìrètí ń bẹ, ìdí tí a fi ètò yìí kalẹ̀ rí yẹn. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, a ó máa kọ́ wa ní àwọn ohun ìmúlò yìí tí ó yẹ kí a mọ̀, tí ó yẹ kó kọ́ wa sọ́nà ire, ọ̀nà ìlera, ọ̀nà àlàáfíà. Ìdáhùn wa mìíràn sì ni wípé ayé ń yí o, ìmọ̀ sì tún ń gorí ìmọ̀. Ìwádìí ti fi hàn, ó dẹ̀ ti fi àwọn ọ̀nà àbáyọ kan hàn wá lórí ètò ìtọ́jú àwọn àgbàlagbà ti ìgbàlódé fún àǹfààní àwọn àgbàlagbà wa. Nígbà kan rí, àwọn àìsàn kan ló gba ayé kan ló ń dẹ̀mí àwọn èèyàn légbodò. Àìsàn bíi àrùn onígbá méjì, kọ́lẹ́rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn ọ̀nà àbáyọ ìgbàlódé ti fi hàn wá pé àwọn wàhálà yẹn wọn ò tó nǹkan mọ́. Irú àwọn ìmọ̀ yìí ni a fẹ́ fi hàn wá kí ọkàn wa lè balẹ̀ wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò sí nǹkan. Àìmọ̀kànmọ̀kàn yìí máa fa ẹ̀rù, ó sì léwu. Àgbà dídà pín sí abala méjì. Àgbà dídà ti gbogbogbò tí ó jẹyọ látàrí ọjọ́ orí ẹni, ìwà pálapàla tàtẹ̀yìnwá bí àfọwọ́fà ẹni, ìṣekúṣe, ìjẹkújẹ, ìmukímu, ẹ̀dùn ọkàn, àìkóra ẹni gírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò ì tán o. Ipa àìsàn ní ara wa náà ń bẹ o, àti àkóbá àbáláyé. Yẹn ni wípé fún àpẹẹrẹ bí òtútù bá gbilẹ̀ sí agbègbè kan, ó ṣeé ṣe kí àìsàn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ kí ó pọ̀ láàrin àwọn tí ó ń gbé agbègbè náà. Abala kejì ni àgbà dídà àti aláṣeyọrí. Èyí ni à ń fẹ́ fún wa. Èyí ni àgbà dídà tí ó dá lórí ọjọ́ orí nìkan, tí ò mú àìsàn tàbí èrè ìwà pálapàla tàtẹ̀yìnwá dání, tàbí tí kò ràn mọ́ kùdìẹ̀kudiẹ agbègbè wa tàbí ipa àwọn ohun àbáláyé. Àmọ́ ṣá o, àgbà dídà àti aláṣeyọrí yìí máa ń mú àwọn àyípadà díẹ̀ tó dá lórí ara àti ọpọlọ àwọn àgbà dání tí kò ní ìdààmú nínú. Àdúrà mi ni wípé gbogbo ẹni tí ó ń gbọ́ mi, pàápàá àwọn àgbàlagbà àti àwọn tí ó ń gbẹ́nulé ipò àgbà, a ò ní fi àìsàn lògbà o. Tọ́ àwọn àyípadà tí ó ràn mọ́ àgbà dídà aláṣeyọrí á máa dàbí kí ó máa rẹ àwọn àgbà kíún lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí ó máa dàbí òyì tàbí bí ẹni tó fẹ́ ṣubú, ìyẹn tí wọ́n bá ṣe wàhálà tó pọ̀ jù. Oúnjẹ jíjẹ náà á máa dínkù, kó má rí bí tàtẹ̀yìnwá. Àwọn á máa gbẹ nígbà mìíràn bí ká máa mumi. Ìtọ̀ títọ̀ tí máa ń lọ geere lè bẹ̀rẹ̀ sí ní dínkù díẹ̀díẹ̀, ṣùgbọ́n tí kò ní mú wàhálà dání o. Oúnjẹ á máa dàbí pákó lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èémí mímí á máa yàtọ̀ sí tàtẹ̀yìnwá.
àwọ̀ ara á bẹ̀rẹ̀ sí ní gbẹ, á bẹ̀rẹ̀ sí ní rún, àti wípé kò ní yí bí tàtẹ̀yìnwá. Iṣan ara á máa ṣàn wálẹ̀, irun á máa kù díẹ̀ káàtó. Nígbà mìíràn mo lẹ́gbọ̀n kan tí ó pè mí níjọ́ kan pé àpògùn mi, ojú mi máa ń ṣú. Ṣágbà náà nìyẹn. Ìgbà tá a máa ṣèwádìí á rí pé alaalẹ́ ni màmá máa tan ẹ̀rọ àbánisọ̀rọ̀ tí wọ́n á tàn lẹ̀, tí wọ́n á máa wo Facebook fún wákàtí kan. Iná tí ó ń tàn láti àwọn ẹ̀rọ yẹn, òun náà lè ṣe ìjàmbá fún ọjọ́ alẹ́ ènìyàn. Ká máa lo iná fitiri, ká máa fi kàwé, ó lè ṣàkóbá. Ẹ jẹ́ ká yàgò fún. Ẹ jáwọ́ ń bẹ̀ o. Àìmọ̀kan mọ̀kàn kò dáa. Ẹ jẹ́ ká dátọ́ mi díẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Bọ́jọ́ Ti ń Dalẹ̀. Èmi àpògùn yín náà ní GB Gbọ́láhàn Fábíyì láti àjọ Mopke fún àwọn àgbà. Àwọn olùgbèjà ara náà nínú ara wa á máa dàbẹ́ nípa mẹ́hẹ̀ẹ́ ju tàtẹ̀yìnwá lọ, àti ṣàìsàn ó lè yára ju ìgbà èwe lọ o. Àmọ́ ṣá, gbogbo àwọn àyípadà yìí kò dí ọpọlọ wa lọ́wọ́. A gbọ́dọ̀ wí pé ara ló ń darúgbó, ọpọlọ kì í darúgbó. Ara ríro náà lè ṣẹlẹ̀ bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èyí wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ìdíwọ́ ráńpẹ́ tí ó ń tẹ̀lé àgbà dídá aláṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayé yín lọ o, à ń tọ̀. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí àwọn àyípadà mìíràn tí ó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi. Àwọn àgbà mìíràn á máa ṣàìsàn ìfúnpá gíga. Wọ́n á ní wípé ebi kò dẹ̀ mọ́ ń ṣe mí o, n kò ń ronú, n kò mu sìgá, n kò mutí, báyìí sí ìfúnpá mi ṣe wá ga. Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a máa ń gbọ́. Ìdáhùn wa, a ò ní rí kò ṣe dáadáa o. Àrùn ìfúnpá ò jẹ́ lórí ọtí mímu, ìjẹkújẹ, ẹ̀dùn ọkàn tàbí sìgá fífà nìkan o. Nígbà mìíràn, ìyí máa ń ràn láti ọ̀dọ̀ àwọn òbí sí ọmọ tàbí láàrin ẹbí. Ọ̀rọ̀ tẹ̀níkọ́ nìyẹn, àyàbá ni. Àrùn ṣúgà náà pẹ̀lú àìgbọràn dáadáa mọ́bi ti tẹ́lẹ̀ ó máa ń ṣẹlẹ̀. Ìmọ̀ràn pàtàkì rèé fún ẹ̀yin olùgbọ́ wa. Àṣìlò oògùn àti lílo oògùn tí ò yẹ wọ́n fi ṣokùnfà lára àwọn àìlera oríṣiríṣi nígbà ayé àwọn àgbàlagbà wa o. Kí ẹ tó ra oògùn, ẹ rí akọ́ṣẹ́mọṣẹ́ àpò oògùn yín kí ẹ béèrè. Ọ̀rọ̀ bíi tí nìyẹn. Àwọn àìsàn mìíràn bíi sángun, àwọ̀ká náà máa ń jẹyọ nígbà mìíràn. Fún ìrántí o, ọ̀rọ̀ ìrora ní àgọ́ àwọn àgbàlagbà ó nira díẹ̀. Kódà àwọn ohun tí ó lè ṣokùnfà ìṣubú àgbàlagbà a gbọ́dọ̀ yẹra fún wọn o. Bíi kí á tètè nu omi tó bá dà sílẹ̀ tàbí epo tàbí òróró tí ó dà sílẹ̀. Bíi kí á tan iná sílẹ̀. Ẹ̀yin ọmọ, bí iná òpópónà ti ìjọba bí ò bá tàn, ẹ ra àwọn àtùpà ìgbàlódé tí ń gbaná sára ní ọ̀pọ̀lọpọ̀ sílé fún àwọn òbí yín o, tí à ń pè ní rechargeable lamps. Ẹ yẹra fún àwọn ìtẹ̀mọ́lẹ̀ aláṣọ oníránpẹ́ tí ó lè yọ̀yàn ṣubú. Àwọn center rocks là ń pè wọ́n lóyìnbó. Bí a bá ń kọ́lé tàbí tí ẹ̀yin wọn bá ń kọ́lé fún àwọn òbí yín, ẹ lo àwọn àtẹ̀mọ́lẹ̀, àwọn tiles tí kì í yọ̀yàn ṣubú. Bí ẹ bá ń dìde sókè ẹ̀yin àgbàlagbà, kí ẹ máa dìde ní sísẹ̀ntẹ̀lé, ẹ má dìde lọ́gán, ẹ ṣe ní díẹ̀díẹ̀ nítorí òye kíkọ́. Gbogbo eléyìí tí a ń sọ yìí ó jálé ọ̀nà tí a lè fi yẹra fún ṣíṣubú àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin àgbà, ọ̀nà tí a fi lè ran ara wa lọ́wọ́ tàbí tí ẹ̀yin ọmọ fi lè ran àwọn òbí yín lọ́wọ́ ní kí ẹ fi àyípadà tí ó ṣe àjèjì kí ẹ fi lọ àwọn dókítà yín ní kíákíá kí nǹkan kékeré má bàa di ńlá. Ìgbà míì àwọn ikọ́ àwùfẹ́ ìtọ̀sára máa ṣẹlẹ̀ tí a máa wúwúwú bí kí àgbàlagbà máa sín bí fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ tí ò lọ. Oríṣiríṣi nǹkan báyẹn ló ń ṣẹlẹ̀. Ara jíjájẹ, ara yíyún, ara sísú lóríṣiríṣi máa ń jẹyọ pẹ̀lú ọjọ́ orí. Ìwọ tí ò ń gbọ́ mi, mo fẹ́ rán ọ létí wípé bí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ o. Bí o tilẹ̀ ń ṣàìsàn, ìrètí ò sọnù. Yára láti tọ̀ àwọn elétò ìlera tí ó kójú òṣùwọ̀n lọ. A ò rọ́jọ́ mú solókùn o. Mo ti ń bá yín sọ̀rọ̀ lórí ètò yín, ètò wa Bọ́jọ́ Ti ń Dalẹ̀.
mo lérò pé ẹ ti rí nǹkan dìmú lórí ètò tòní. Ire o. Fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ń ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé.